ìdílé Ògògó sọ̀rọ̀ lórí ìdí tí wọn ò fi lè gbé Ògògó lọ sílé ẹnikẹ́ni fún ìtọ́jú, èyí lohun tí wọ́n sọ. látìgbà tí àwọn ọmọ gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ wa tó jẹ́ ọmọ bíbí ìlú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn ní Alhaji Taiwo Babatunde Hasan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ògògó ti jáde pẹ̀lú omijé lójú láti kéde pé bàbá àwọn wà lórí ìdùbúlẹ̀ àìsàn pẹ̀lú àrùn jẹjẹrẹ tó ti wà ní ìpele kẹrin tí àwọn olóyìnbó ń pè ní stage 4 cancer. wọ́n sì ní àwọn ilé ìwòsàn ti dá gbogbo ìtọ́jú dúró. kódà àwọn dókítà ti ní kán pọkànpọ̀ síbì kan nítorí ipá àwọn ti pin pé kò sí ohun táwọn lè ṣe fún òṣèré ilẹ̀ wa táyé ń fẹ́ dáadáa yìí mọ́. wọn ọmọ Ògògó tó jáde ìyẹn Lima àti Saki sọ pé àwọn nígbàgbọ́ pé àwọn tó kún ojú òṣùwọ̀n tí wọ́n lè ṣe ìtọ́jú tó péye fún bàbá àwọn tára rẹ̀ sì máa yá sí wà. wọ́n sì ń rọ àwọn ènìyàn pé kí wọ́n tọ́ka oníṣègùn òyìnbó tàbí ti ìbílẹ̀ tó bá gbówó nínú ìtọ́jú àrùn kánsà. wọ́n sì lè ṣe ìtọ́jú tó péye fún bàbá àwọn ní ọ̀gọ̀rọ̀ ènìyàn ti jáde tí wọ́n sì sọ pé àwọn lè ṣe ìtọ́jú àgbà òṣèré ilẹ̀ wa yìí. àwọn babaláwo ṣe ń jáde làwọn àáfàá ń jáde àwọn oníṣègùn oríṣiríṣi ń jáde pé àwọn lè ṣe ìtọ́jú tó péye fún òṣèré ilẹ̀ wa yìí. tá àwọn kan tiẹ̀ ń ṣe àpèjúwe ewé àti egbò àtàwọn nǹkan míì tí wọ́n máa lè lò pọ̀ mọ́ra wọn. wọn láàrin ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti ṣe ìwòsàn fún òṣèré yìí ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti jáde báyìí o. sì kéde pé àwọn kò ní lè gbé òṣèré ilẹ̀ wa yìí lọ sílé ẹnikẹ́ni fún ìtọ́jú. ní kíkálukú jọ̀wọ́ kí wọ́n máa gba àdúrà tàbí ṣe ohunkóhun tó bá lè ran òṣèré ilẹ̀ wa yìí lọ́wọ́ níbikíbi tí wọ́n bá wà. ìdílé yìí ṣàlàyé pé kì í ṣe pé àwọn fojú di ẹnikẹ́ni tàbí pé àwọn ò mọ rírì ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tí wọ́n fẹ́ ṣe fún òṣèré yìí. ṣùgbọ́n ó ṣòro fún àwọn láti máa gbé àgbà òṣèré yìí káàkiri nírú ipò tó wà báyìí. àtẹ̀jáde kan tí àgbà òṣèré ilẹ̀ wa ọmọọba Jídé Kòsọ́kọ́ gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀ ni wọ́n ti ṣe àlàyé yìí tí wọ́n sì kọ báyìí pé ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa tòótọ́, ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ̀yin òṣèré ẹgbẹ́ wa àti gbogbo afẹ́nifẹ́re káàkiri àgbáyé. títọ́ àti lódodo amọrírì gbogbo èèyàn tó ṣe ìtara nípa ìlera akẹgbẹ́ wa Alhaji Taiwo Babatunde Hasan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó. a ti rí bẹ́ẹ̀ láti gba ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ àdúrà ọ̀rọ̀ ìyànjú àti ìgbìyànjú láti ṣe ìrànlọ́wọ́. a sì fẹ́ lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. bẹ́ẹ̀ la dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti fira wọn sílẹ̀ láti ràn wá lọ́wọ́ nípa ti ẹ̀mí, ìṣègùn òyìnbó àti onírúurú ọ̀nà yòókù. dúpẹ́ pàápàá jùlọ lọ́wọ́ àwọn tó ti kàn sí wa láti ṣe ìrànlọ́wọ́ ti ẹ̀mí, ìtọ́jú àti gbogbo ọ̀nà tí wọ́n nígbàgbọ́ pé àwọn yóò fi ràn wá lọ́wọ́. ti gba ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn-ún irú àwọn ìgbìyànjú yìí. bẹ́ẹ̀ la mọ rírì gbogbo rẹ̀ pátápátá. pẹ̀lú bẹ́ẹ̀ náà a fi àsìkò yìí fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ gbogbo ènìyàn kí wọ́n má dáwọ́ àdúrà dúró lórí Ògògó. wọ́n ẹ tẹ̀síwájú nínú àdúrà pẹ̀lú wa. sì ní ìgbàgbọ́ gidigidi pé pẹ̀lú àdúrà yín, àdúrà wa àti àánú Ọlọ́run alágbára jùlọ táyé máa jáde nínú ipò tó wà yìí lálàáfíà. torí kò sí ohun tó ṣòro ṣe fún Ọlọ́run alágbára jùlọ. a sì tún fẹ́ fi àsìkò yìí tan ìmọ́lẹ̀ sí ohun kan tó ṣe pàtàkì. ẹ jọ̀wọ́ ẹ má fi ṣèbínú tàbí jẹ́ kó jẹ́ ìjákulẹ̀ fún yín. a kò bá lè gbé Ògògó wá bá yín fún ìtọ́jú tàbí ìwòsàn nítorí pé ó ṣòro fún wa gidigidi láti gbé e kúrò ní ilé ìwòsàn tó wà lọ sí ibòmíràn ní ìpele tí ìtọ́jú rẹ̀ dé báyìí. pàápàá jùlọ tá a bá wo iye àwọn èèyàn tó ti fi ara wọn sílẹ̀ láti ṣe ìrànlọ́wọ́, gbígba àtẹ̀jíṣẹ́ láti ṣe ìrànlọ́wọ́ tó ju 300 ìyẹn 300 lọ. kódà èèyàn tó ju 500 ìyẹn 500 lọ ti kàn sí wa tí wọ́n sì ní ìgbàgbọ́ pé àwọn ní ohun kan tàbí òmíràn tó lè ràn án lọ́wọ́. ìpèníjà kan tá a sì ní kò ju pé níbo la máa gbé e lọ ní pàtó àti pé báwo la ṣe máa gbé e kúrò ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. ẹ jọ̀wọ́ ẹ ní àgbọ́yé lórí bí a ò ṣe lè gbé e lọ sí ọ̀dọ̀ ẹnikẹ́ni. torí eléyìí kò túmọ̀ sí pé a kò mọ rírì yín tàbí pé a kò ní ìgbàgbọ́ nínú ìgbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ yín. bẹ́ẹ̀ la mọ rírì ìfẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn káàkiri àgbáyé ti fi hàn sí Ògògó. ní èyí à ń gbà yín ní ìyànjú láti tẹ̀síwájú nínú ohunkóhun tẹ́ ẹ bá lè ṣe láti ibi tẹ́ ẹ bá wà àti láti àyè yín. tẹ̀síwájú nínú àdúrà àti àtìlẹ́yìn kẹ́ẹ̀sì tẹ̀síwájú nínú ìgbàgbọ́ pẹ̀lú wa àti ohunkóhun tẹ́ ẹ bá lè ṣe níbi tẹ́ ẹ bá wà. èyí ni ọmọọba Jídé Kòsọ́kọ́ ṣe tẹ àtẹ̀jáde náà jáde lórí ìkànnì ayélujára rẹ̀. àwọn èèyàn sì tẹnubọ àdúrà pé Ògògó ò ní kú láṣẹ Èdùmàrè. ẹ bá sì wò lóòótọ́ wọn tí wọ́n jáde pé àwọn lè ṣe ìtọ́jú òṣèré yìí pọ̀ débi pé bí fún ara mi gan wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù kí àwọn mọ̀lẹ́bí má ṣe ẹsẹ̀ gbé wọ́n má lọ fún un ní ohun tó tún máa dákún ìṣòro rẹ̀. torí àwọn kan tiẹ̀ ti ṣe àgbo àrùn jẹjẹrẹ tí wọ́n fẹ́ gbé náṣẹ́ sí láì tiẹ̀ mọrú jẹjẹrẹ tó ń dà á láàmú. mo fẹ́ jẹ́ ká gbọ́ àlàyé láti ẹnu màmá wa yìí. bí àlàyé tí wọ́n ṣe máa tún túbọ̀ tan ìmọ́lẹ̀ sí ìdí tí àwọn mọ̀lẹ́bí Ògògó tàbí àwọn tó wà láyìíká rẹ̀ fi nílò láti kíyèsí àwọn oògùn tàbí àgbo tí wọ́n bá máa fún un. lánàá gbogbo èèyàn ni wọ́n jáde, everybody wanted to treat Ògògó
kódà ẹni tó ti sáré ṣe àgbo without clacking àti ẹ̀mọ́ cancer bí tó gògó ní wípé cancer abo ni. Is it cancer of the stomach? Is it of the brain? Is it of the mouth? Is it kidney? Is it liver? Is it colon? Ṣé GIT ni? Everybody come ready àti send oògùn sí. One of the reason tó fi máa ń jẹ́ ká tètè kú nìyí pẹ̀lú oògùn. Any oògùn tá bá lò, any oúnjẹ tá bá jẹ, anything tó bá gba ti ẹnu wa yìí lọ, ó ń lọ inú ikùn wa. Tó bá dé inú ikùn wa, ikùn wa ó pò papọ̀. Tó bá jẹ́ pé ikùn ògógó ó ló ń suffer from cancer, kí ni yóò ṣe chọ́ nìyẹn tí yóò digest gbogbo nǹkan tá a fẹ́ gbé ránṣẹ́. We need clacking in anything we want to do. If you want to treat anybody, don't just send medication. It's against the law. Nítorí tó jẹ́ pé mọ ibi tó ń dùn, severity rẹ̀. Then lẹ́yìn yẹn, tí oògùn yẹn bá kúrò ní ikùn wa, tó bá jẹ́ pé colon cancer, níbi tí absorption yóò ti take place ní ńkọ́, what is going to happen? Tàbí tó bá jẹ́ pé kidney ni, tó jẹ́ pé anything tá bá jẹ, kidney ni yóò filter rẹ̀ tí yóò yọ oró bẹ̀ kúrò. Ẹ má sọ pé kò sí oró nínú oògùn. Kódà oògùn èbó tá ń lò tí wọ́n ti ṣe gbogbo nǹkan, kidney will still filter something kúrò níbẹ̀. Liver wa will still filter something. Yóò detoxify nǹkan tó bá yẹ kó wà detoxicated nínú rẹ̀. Everybody were just sending. Àmọ́ cancer àbí tó ní. Tó bá jẹ́ pé kidney ni, tá gbé àgbo ránṣẹ́ sí, kí ni yóò fi yọ oró bẹ̀ kúrò? Major function ṣe tí kidney ṣe nìyẹn. Tó bá ti metastasis dé liver, function tó bá yẹ kí liver kó perform níbi àwọn oògùn tá bá gbé lọ, tá bá send, kí ni yóò sì sẹ́yìn. So ọ̀pọ̀ ìgbà, when people need our help, we need to calm down to know irú help wẹ gangan o la lè render. Irú help wẹ la lè render. But wọ́n sọ pé stage 4, ibo ló metastasis dé, ibo ló spread dé, ibi tó ti spread dé yẹn, ṣé báwo ló ṣe ṣe bẹ̀. We need to know. Irú nǹkan tó máa sábà ń pa wá nìyẹn. Tó bá ní any ailment, eléyìí yóò mú tiẹ̀ wá, tọ̀hún mú tiẹ̀ wá, eléyìí yóò mú wá, tọ̀hún mú wá. At the end of the day, yóò lágbára ju lymphatic system wa lọ. Àmọ́ condition of the lymphatic system rẹ̀. Àmọ́ condition of the red cell. Àmọ́ condition of the white cell. Everybody just want to flush the cancer cells. Cancer cell is not in the blood. Ó wà nínú tissue rẹ̀ ni. Àfi tó bá jẹ́ pé leukemia ló ní ló yàmọ̀ kù. And leukemia is one of the worst cancer because it's difficult to tackle. You cannot flush blood out. Anytime tí àwọn èèyàn bá need help wa, I need àti farabalẹ̀ so that Ọlọ́run ò ní jẹ́ kí orí kó dibi mọ́ wa lọ́wọ́. Gbogbo àwọn tí wọ́n show affection lánàá, it's a good sign wípé we love each other irrespective of religion tá bá belong sí. And mo ṣe kudus sí ọmọ Nàìjíríà. Ìfẹ́ wà lẹ́ẹ̀rin wa. Yesterday, we didn't describe Ogogo with his religion. A rí gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. We saw him like our brother, and everybody were ready to help him. Ṣùgbọ́n when you want to help, know the type of help you want to do. Nobody knows where the cancer is nínú àgọ́ ara rẹ̀. Tẹ̀lé jẹ́ stomach cancer. Torí nígbà kan, ó sọ pé ó ní ulcer. It could be stomach cancer. Then kí ni wọ́n fi digest it? It could be colon cancer. It could be kidney. At times, when we want to help, we need to know the type of help we need to render.
tọ́jú rẹ̀. Bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún obìnrin mẹ́ta tó ń pè lẹ́nìkan ní erin jáfin so akíkanjú obìnrin ọkùnrin náà ní ìyáàfin aṣíwájú awòràwọ̀. Gbogbo fídíò mi tó bá ti ṣe alábàápàdé tí mi pe nọ́mbà àwọn onífẹ́ kàkàtì ló gbé 08152036639. Gbọ́ mi fídíò mi tó wá lọ mú tó ráàdì tó béèrè owó lọ́wọ́ rẹ lórí ọ̀rọ̀ ògògó. Èmi kọ́ ni mo ní o, ọ̀fẹ́ ni mo fẹ́ tọ́jú ògògó àwọn àṣìta ni. Ó jọ́ ni, ó jẹ́ àlàyé ọmọ. Nollywood movie Nollywood movie lélẹ́yìí cancer kọjá àtẹ̀gbà ayé àtẹ̀gbà ọ̀run. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́lòmíì sọ mo ní so sí ọ rí lọ́n kó sàánú wa. tí mo ṣe wípé ká máa fàdúrà ran bàbá wa Ògògó lọ́wọ́ àwọn ẹbí wọn kọ̀ọ̀kan tó súnmọ́ wọn wọ́n ti reach out sí mi torí wọ́n ní ó ṣe mí rí lọ́gàá ìrírí mo dẹ̀ ti wá rí ọ̀pọ̀lọpọ̀ fídíò látọ̀dọ̀ pásítọ̀ àáfàá àtàwọn oníṣègùn ìbílẹ̀ páwọn ní rẹ́mẹ́dì ẹ̀ lọ́wọ́ ẹ má jẹ́ àtànra wa kò sí oògùn kánsà tó bá ti wọ stage 4 káwọn èèyàn yé gbá àwọn èèyàn mọ́ kọ́ yé bá yé àwọn èèyàn jẹ́ kò sí oògùn ẹ̀. I said it and I said it clear. Ẹ má jẹ́ ká máa tanra wa. Tó bá yín wà ní stage 1, good. Stage 2, stage 3, nǹkan ti ń kan. Tó bá ti wọ stage 4, ọ̀run yabọ̀. Àfi palliative. Bẹ́ẹ̀ ni yẹn ṣe máa wá pẹ́ tó láyé pẹ̀lú palliative. Ọlọ́run bá nìkan ló mọ̀. Ọlọ́run yóò forí jìn ìyàwó ẹ̀gbọ́n àdúgbò. Ó ṣèyàn láàánú púpọ̀ púpọ̀ nítorí tó jẹ́ pé bọ̀dá yìí wà very real nítorí tó jẹ́ pé ó ti ṣe wọ́n rí. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ wípé ẹgbẹ́ wọn lọ́dún òyìnbó ẹgbẹ́ wọn lọ́dún òyìnbó ẹgbẹ́ wọn lọ́dún òyìnbó. Ìlú òyìnbó gan ni cancer pọ̀ sí jù. Àwọn náà ń die of cancer. They die of this chemotherapy. Ṣùgbọ́n nǹkan táwa dúdú kàn nídìí ni wípé we need to be more real. A gbọ́dọ̀ wà sincere pẹ̀lú àwọn à ń jáwé à ń jágbò wa kó bàa lè ní ìtumọ̀. Stage 4 cancer kò kí n ṣe nǹkan téèyàn fi ń ṣeré. Ó ti tàn ká àti lè tanra wa jù. Thank you ẹ̀gbọ́n àdúgbò for your sincerity and thank you nítorí tó jẹ́ pé ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń create awareness nípa cancer yìí. You are really creating an awareness nípa cancer. Àwọn èèyàn mọ̀ gbáyàn àìmọye èèyàn tó ti wọnú DM mi kódà ẹnìkan sẹ́ndì sí WhatsApp mi wípé kí n lọ sọ fún wọn pé òun ò fi omi wò ó. Mo ní kí àwọn náà kan gbé sí orí péjì wọn tó bá ti wà lórí péjì wọn wípé people will share it. See the way we are deceiving each other. Kò sí ẹni tó mọ the actual cause of this cancer ṣùgbọ́n wọ́n ló wà hereditary and it's more of genetic. Téèyàn bá ní family ìyá bàbá tó ní so èèyàn ní 50% chance àti ní and it could be in any part of the body nítorí tó jẹ́ pé àwọn gene kọ̀ọ̀kan wà tó jẹ́ pé a lè pass ẹ̀ láti ọ̀dọ̀ parent sí ọmọ. A tún máa sọ̀rọ̀ nípa rẹ̀ later ṣùgbọ́n mo ti sọ gbogbo ìgbà tí mo sọ̀rọ̀ nípa prostate cancer mo sọ causes of cancer primary causes of cancer mo sọ ní ìgbà yẹn ẹ̀rí cancer látún ti sọ di Nollywood lọ́dọ̀ ti wà níbí yìí àtọ́sọ́ àtàjẹ́ àtẹ̀mẹ́rì ìránṣẹ́ Olódùmarè ni wọn Ọlọ́run kó ṣàánú Ọlọ́run ọba tó wà lókè tí cancer fi ń múyàn tó fi ṣèyàn náà jẹ́nàján bí ṣe ń ṣe òní yóò wá gbé bò ní wọ́n ń pè ó dá Ọlọ́run yóò síjú àánú rẹ̀ wò wá torí tí eré bá bẹ́dùn lẹ̀ yóò dọ̀lẹ́ ni o Ọlọ́run ò ní jẹ́ kí eré wa kó bẹ́dùn lẹ̀ kó dọ̀lẹ́ eré tí wọ́n bẹ́dùn lẹ̀ ó dọ̀lẹ́ ni òun ló jẹ́ kí gbogbo èèyàn ó rí wọn bígbà tó jẹ́ pé nǹkan táwọn lè ṣe ni kánsà òun lẹ pẹ̀lẹ́ fi dá lálẹ́ gàràgà àìsàn tó bà mí lẹ́rù jù láyé torí tó bá rí wọn lọ hospital téèyàn bá jorí ahun èyí ó sọkún síbi chemotherapy lèèyàn fẹ́ wò ni àbí nígbà tán bá wà ní that palliative care tó jẹ́ pé ẹ̀ ń wò wọ́n tẹ́ mọ̀ pé ẹni yìí will definitely go tó astagfirullah Lédùmarè síjú àánú rẹ̀ wò wá àmín. ẹ já máa bẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan tá a bá ń ṣe o especially lórí app tó ń pè ní TikTok yẹn ẹ já máa bẹ̀rù Ọlọ́run
gbogbo timeline wa kún fún ẹ jẹ́ kí fídíò yìí kan bàbá wa Ògògó lára àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n bá lè gbé ẹ wá sọ́dọ̀ mi kàǹkà àtẹni tó mú òrí lásán dání ẹ jọ̀ọ́ dáadáa mọ̀ láàrin ara wa pé kọ́ńtẹ́ǹtì lásán ló fẹ́ fi bàbá yìí ṣe láwọn nǹkan míì tẹ́lòmíì ń pè lẹ́nu gan tí ò tiẹ̀ tó máa mọ̀ pé a ò nà ń tí ò tiẹ̀ tún lódiwọ̀n a ò fídíò wa pọ̀ lọ ẹ tẹ̀dá wò pé torí àgbàdo àpọ̀lọ́hún fún bàbá yìí lálàáfíà nígbà táwọn gan bá wá padà wá sórí social media tó ń padà ń ráwọn fídíò ọmọ ìgbà àdèmí náà a máa rí bíi pé bí yàrá bá gbé ní sánlẹ̀ kéékèèké a máa gùn lórí ìwọ tó bá ní nǹkan tó tẹ tó mọ̀ pé ó ṣú ọ̀fọ̀ ẹ̀gọ́ alẹ́ ìsìgbà tọ́mọ wọn ṣe fídíò ó kọ fóònù nọ́mbà ó dẹ̀ ní ẹ lè DM òun but no everybody ṣàfẹ́ ó fẹ́ fi fa traffic lórí page ẹni ẹ jọ̀ọ́ ẹlòmíì tún make sure pé ó ń fún blogger kan máa bá repost kan lè rí it is well o.